burúkú. àmì ọlọ́mi gbọ̀ kú ẹ̀ ọlọ́ba gbọ́. àwọn tí ọ̀rọ̀ bá níbi orí ilẹ̀. àlàyé máa bá bàbí tèmi. ló wá sunkún báyìí. ọ̀dà wo nígbà wo débẹ̀ mo ní jẹ́ mọ̀ mọ́. bóyá bàbá mi mo wá sọ fún ẹ pé ṣe mọ̀ mọ̀ ni. bàbá ẹ ti kọjá ọ́fíìsì yín. mo ti wá yín dé ọ́fíìsì yín mi ì bá yín bẹ̀. ó tẹ̀sí gbàgbọ́ pẹ̀lú ọ́fíìsì mi ni. ṣé ẹ mọ̀ mi mọ́ ni bàbá ẹ wojú mi. ta ni. èmi tẹ̀ talẹ̀ fún. ilẹ̀. tí mo ra lẹ̀ lọ́wọ́ yín tí mo fún yín 1 million naira tó kù 200,000 tí máa san. ìwé ilẹ̀ tí mo fún yín dà. ẹ fún mi wẹlẹ ẹ fún mi receipt kan ẹ fọwọ́ kọ̀wé fún mi ni ìwé tẹ fọwọ́ kọ fún mi nìyí signature yín ní ti tèmi ní tí mo ní mo gba gratuity mi. ọlọ́ba mi ajé. àwa la talẹ̀ fún yín tòótọ́. ẹ mo dórí ilẹ̀ mi ni mo bá bá tán ti ń kọ́ lélẹ̀ mo ní mo dẹ̀ béèrè o mo ṣàlàyé ara mi fún yín o ẹ sì ní kò sí problem mo ní mi ìfẹ́lẹ̀ tó máa ní wàhálà. ẹ máa sọ̀rọ̀ bí ẹni tí èsì amukun mẹ́kọ. èmi ò mọ bóyá nǹkan ti ta sí yín lọ́pọ̀lọpọ̀. kẹ́ máa sọ̀rọ̀ bí ẹni tó rí rẹ̀ pé. ẹ farabalẹ̀ my friend. ta ló wá talẹ̀ kiri fún ẹ. ẹ̀yin lẹ talẹ̀ fún mi mo tún ti wá bá ilé lórí ẹ̀ láì ṣe pé mi mò ń kọ́. nígbà tí mo fún ẹ ní ilẹ̀ mo sì béèrè lọ́wọ́ yín. farabalẹ̀ ó ní ọba lé ń bẹ̀. mo bá lé lórí. kí ló dé tí wọn náà tètè kọ́ lébẹ̀. kì í ṣẹjọ́ mi owó ní tóun ò bá sílé ká má dàmọ́ràn lẹ́yìn òun 200,000 kan ló wà lẹ́tì máa fún yín yìí tí ì rí fún yín wà mọ́kànlẹ̀. o ní 1 million lọ́sàn. 1 million mo tó ní o ní gàdàgbàgàdàgbà àbíráì tí yín kọ́ lélẹ̀ ṣẹ́yìn kọ́ lẹ sáìsì mi signature tèmi rè. àwa la ti lè fún ọ. ẹ mọ̀ rò. ayé fi àfẹ́yọ́ tèmi sílájà. màmá sẹ́yìn mọ̀ mọ̀ màmá sẹ́yìn mọ̀ mọ̀ 1 million naira. ẹ kó bẹ́ẹ̀ bá ẹ bá sọ̀rọ̀. mo lè ṣàlàyé fún ẹ Àlàní ìwọ ló ní kí n má fowó kí n má fi ṣòwò ẹ onílẹ̀ ní kí n lọ fowó ra mo ti bọ́ sọ́wọ́ alágbèdá owó. 1 million naira ayé mi. ẹ má kí ṣẹ́rin tó ṣẹlẹ̀ ń sìn ni pé àjọ máa dọ́dọ̀ ènìyàn èmi á dẹ̀ bá wọn sọ̀rọ̀ bóyá ilẹ̀ míì ló máa fún yín ni o bóyá ó máa dówó padà ní o mo mọ bí màá ṣe bá wọn sọ̀rọ̀ ẹ fọkàn yín balẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí ẹ rọ́rọ̀ ẹkún ẹ má wọrí ìmọ̀ràn tí mo fún yín kì í ṣe ìmọ̀ràn tí ò dáa o mo ní owó tẹ́ ẹ bá ti gbà lẹ́yìn tẹ́ ẹ bá ti fẹ̀yìntì ẹ kẹ́ẹ̀dẹ̀ gba owó yín kẹ́ ẹ lọ fi wá nǹkan kan kẹ́ ẹ fi dè mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ ẹ máa owó yín máa jáde. yóò jáde àwọn owó yín máa jáde. yóò jáde. ó máa jáde. màá dúpẹ́ tó bá jáde. ọ̀dọ́ bolẹ̀ ń lọ. sọ́nà gbàgì lẹ́yìn. ẹ mú náà bẹ́ẹ̀ mú náà. kò sí wàhálà ẹ lọ bá òtún lọ yá máa lọ. ìyẹn lè wá tó yẹ kí ẹ ní problem. sí wàhálà ẹ̀yin gbogbo nǹkan tẹ́ ẹ kó sọ́yọ́ tẹ́ ẹ kó tẹ́ ẹ kàn kó sọ́kàn yìí ẹ̀ ní ìdẹ ẹ̀yin má wọrí kò sí problem a ní máa gbowó yẹn fún yín ẹ fọkàn balẹ̀ nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan kan. ẹ pẹ̀lẹ́ sá kì í ẹ kú rìn ẹ pẹ̀lẹ́ mẹ́jà mú ẹ̀rọ ẹ kú rìn o àkọ́kọ́ kí lorúkọ yín. ọlá ń bí wọn nínú ọmọ jòwó lọ. ọlá ń bí wọn nínú. bẹ́ẹ̀ni. ọmọ jòwó lọ. lórúkọ tèmi. lẹ́ẹ̀kan ṣe wọn ọmọ fi ń bínú ọlá yín. báwo èèyàn ṣe máa ń bínú nìyẹn. anyway orúkọ wa nìyẹn ṣá. ẹ ṣe gan. ṣé ẹ rí ibi tẹ́ wá ìbí oríire ni. àdúpẹ́. wọ́n lẹ fẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ lé. bẹ́ẹ̀ni. ibi oríire lẹ wá. àdúpẹ́ àdúpẹ́. wọ́n lọ pẹ́tẹ́ lóru èbò. a lò tó ọdún 25 ní US. 35. yes. nílùú èbò. ẹ̀yin àgbàdẹ sọ pé ilé. dàbọ̀ síbi oko. bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn. ẹ ṣeun. ẹ ṣe gan. ṣé ẹ rí àwọn tá a ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀. yes. tá a ti talé fún tá a ti talẹ̀ fún. bẹ́ẹ̀ni. ká sọ díẹ̀ ká dákẹ́. ok. Awólọ́wọ̀ nígbà
tí wọ́n fẹ́ kọ́ Cocoa House ní Dùgbẹ̀. Awólọ́wọ̀ Okay. ọbẹ̀ mi lálẹ́ yẹn ni àti Liberty Okay. àtàkìtọ́lá àwọn tààtà lè wọ́n rè bẹ́ẹ̀ ni Okay. káwá fi ìyún lẹ̀ Yes. àwọn tó wẹ̀ láyé Tinubu Dàpọ̀ Okay. Ṣèyí Mákindé Gbóyègbóyè Tọ́lá gbogbo wọn ọmọ ni wọ́n jẹ́ fún mi mo talẹ̀ fún wọn wọ́n sì rí nímọ̀lẹ̀ tẹ́tí bàbá Lámìdí Àkànjí Àríyìnbí Adédìbú ọmọ ìlú náà jọ tún fi kú ságbàdé o kọ́ bá ń fọ̀rọ̀ kẹ́ tọkọ lé sí ẹ lọ bí Bọ́sẹ̀ Adédìbú Alájà Bọ́sẹ̀. èmi ni mo talẹ̀ síbẹ̀ ọmọ mi ni Bọ́sẹ̀ èmi ni mo talẹ̀ fún wọn. Ó rí pé Alájà Bọ́sẹ̀ náà jókòó báyìí bí Dàlí ṣe jókòó jọ. Fẹ́mi Àtọ́dọ́lá Bàkàdérúgà Dangote tálímù ìtàlẹ̀ fún. I can't believe that. That's quite interesting. Ibi rẹ̀ lẹ́wà o. Oh, okay. Bàbá ṣe fẹ́ ni ká ṣe. Bàbá ṣe wá sọ fún wa pé a máa rí lẹ́ni Jericho. Bẹ́ẹ̀ fẹ́lẹ́ làṣọ rọ̀ọ̀kì. Àti ẹ̀ ní láti lọ tó yẹn. Ìtọ́ sọ fún mi ni wípé ẹ fi Buhari o mo gbọ́dọ̀ pé kó ló wọ̀n mẹ́tí ń pè wọ́n. Ẹ la ibi bí sílẹ̀ má bọ̀. Ẹ ṣe fẹ́ǹsì sí ìyẹn náà tó ẹ ìwọ àtàṣìbẹ́jọ àbúrò mi tí màá sì fi yòókù tí màá tà fún yín. Ilé ìjọba ni Aso Rock kò ṣe lé ẹnìkan. Wọ́n bẹ̀rù mi jù bẹ́ẹ̀ lọ. Kò síbi tẹ́ ẹ fẹ́ lẹ̀ sí. Tómi kiri yóò rìn báyìí wálẹ̀. Kò dẹ̀ ní sí ìyọnu rárá. Àfi tẹ́mi ó bà ló papọ̀. Kò ní bẹ́lẹ̀bẹ̀. Kò lè bẹ̀lẹ́bẹ̀. Ọ̀ní ó ti dá ẹgbẹ́ sanwó fún bàbá. Gbogbo ọ̀rọ̀ tó sọ ni ló pa ẹ̀mí lọ́dún. Èmi ti fọ́ fún bàbá yìí. Kí ló fi pàjẹ́? $80 million ni mo rí o. $80 million owó orí kù $3 million. Bẹ́ẹ̀ bá san $3 million yẹn, àròwó lọ́ọ̀yà ni o. Èmi kì í ṣe iṣẹ́ rọ̀kùrọ̀kù o. Lọ́ọ̀yà yóò jókòó tèmi ó jókòó ni o. Bẹ́ẹ̀ bá san yòókù, ẹ gbowó yín o. Ẹ sẹ́ lọ́lẹ̀ ṣe o. Ẹ jọ ẹ má bìrù o. Ó dà. Ẹ fún wa lákàtí nọ́mbà yín bàbá. Bàbá ẹ pè àkàtí nọ́mbà yín. Ẹ ti fi wá lọ́kàn balẹ̀ pé kò ní sí wàhálà. Mo lé ní ká máa kọ́lé lọ kí n tó tún gbowó. Bóyá ká ṣe yẹ. Ẹ ṣe sùúrù ẹ sọ wọlé. Bàbá dáàlì ẹ jẹ́ kí n sanwó fún bàbá. Bàbá Ẹ fún wa lákàtí nọ́mbà yín. Ó dẹ̀ ṣọ́. 01 Okay. 01 Okay. 22 Alright. ọmọ lórí pa 44 74 76 Okay, 76. Banco. GRA Bank. Account name. Má jẹ́ kó bàjẹ́. Má jẹ́ kó bàjẹ́. Ẹ máa rí ẹ máa rà wá. Olúwa dùn wọ́n lọ. Ẹ̀yin náà tó bá wa jẹ́ orúkọ nìyẹn o. Olúwa dùn wọ́n lọ. Ókè ọlá ń bí wọn nínú làwọn. Olúwa dùn wọ́n lọ. Ọmọ jòwó lọ làwọn. Ṣé a ti ṣe? Bẹ́ẹ̀ ni ẹ máa rí Mo gbọ́. A ní kẹ́ fi 300,000 ṣe owó recharge card. Ẹ gbọ́dọ̀ fi ra káàdì ní pé yóò bá ṣó gbèsè 300,000. Okay. Torí pé a fẹ́ dọ̀rẹ́ ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. A dẹ̀ ti fi ìdùnnú dọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Àní fi ìbínú túká o. Àmì o. Ẹ jà lọ. Ọ̀rọ̀ ìbá. Ẹ ṣe o. Ẹni kò lè sí ìṣòro rárá. Bó bá pẹ́ fẹ́ gbowó yín padà ní. Dáàmì kò sí wàhálà ẹ̀jẹ̀ àlọ́. Owó wá ní kéré. Ẹ Ẹ ti sọ̀rọ̀. Ẹ ṣe mi dúpẹ́ o. Ẹ bá mi kí gbogbo ilé o. Ẹ ṣe o. Àfi kéèyàn ya tètè kókó ládùúgbò yìí ni o. 7.5. Kí n pẹ́ mùtàbùlù ká kókó ni o. Mùtàbùlù. Mọ́sàmí mo wá tírọ́ọ̀kì tó kó gbogbo ẹrù nísìn bàbá ló gba 500 tàṣẹ láfún tírọ́ọ̀kì tó kẹrù ó ṣe má bọ̀ o ti ní $1 million lẹ̀ owó rẹ
ọmọ búkú. 8 million kó 8 million ní mo sọ̀rọ̀ láyé. Kẹ́sì náà ni àgbàlagbà. Àgbàlagbà. Mo tó bẹ́ẹ̀. Ó tó bẹ́ẹ̀ ṣe. Ọ̀pọ̀ ilé. Bàbá yẹn òun yẹn olóńsọ̀kalẹ̀ bọ̀. Sábẹ́ tutù. Mo tó bẹ́ẹ̀. Ó yá. Tó rọ́pọ̀ ilé. Ajé. Kwọ́ọ̀tì bá mi. Ó wà lé. Ọkọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Àgbàlagbà sábẹ́ tutù. Ẹ pẹ̀lẹ́ sá. ṣáyìn ni bàbá má jù bàjẹ́. Èmi ni. ẹ̀yin ni. Bẹ́ẹ̀ ni. Okay. Who is this guy? Ọlọ́ọ̀bá gbọ́ ajọ́ ṣiṣẹ́ ni ọlọ́ọ̀bá gbọ́ bọ́ bá wá sọ́dọ̀ ọ̀dọ̀ wọn wọ́n fẹ́ Bàbá. pákó fún wọn ni ọlọ́ọ̀bá gbọ́ ọ̀rọ̀ pákó. Hey, stay there. Ẹ kò yé ni ọlọ́ọ̀bá gbọ́. Okay. ṣáyìn ni bàbá má jù bàjẹ́. Èmi ni. Àǹtí mi ẹ má bọ̀. ṣé mọ ìyá àbẹ́ mọ́ Mọ̀ wọn. ẹ mọ̀ wọn. Ẹ pẹ̀lẹ́ mọ́. Ọlọ́ọ̀bá gbé mi ọmọ gọ́gọ́ nígbà ẹ̀wọ̀n ọlọ́ọ̀bá mi ọlọ́ọ̀bá gbọ́ ọlọ́ọ̀bá pápákọ̀ ní sọ̀rọ̀ ọba. Mo ti lọ. Ẹ pẹ̀lẹ́ mọ́. Ọya. Yé. Bàbá Ẹ. ẹ̀yin lẹ talẹ̀ fún wọn. Èmi ni. Ṣé ilẹ̀ lẹ máa fún wọn ni àbí ẹ máa dá owó padà. Méjèèjì. méjèèjì nísinsìnyí. Kò sówó ń bí. ẹ kò sówó níbo. Wọ́n gbowó wọ́n gbalẹ̀. lọ sí bùtù yẹn fún mi. ṣé ní sọ. Hello, brethren. My name is Abdulrazak Abdulgani, Mr. GRA. I'm a broadcast journalist and content provider. I appreciate you in our amplification. I want to tell you about GRA TV YouTube channel. You're a show of highly educative, entertaining, and informative programs such as Babafi Casino, Otokulu, My Story, and so on and so forth. Subscribe to our YouTube channel, GRA TV. Like and pass comments. I love you. Thank you. God bless you.